Fún mi ní Bíbélì ìràwọ̀ ayọ̀ láti máa yọ̀ wá fẹ́ni tí jíǹde. Kò sí ìjì tí ó lè bòdì dán rẹ̀. Jésù ti gbà àwọn tó ti sọnù. Fún mi Bíbélì ìròyìn mímọ́ dídán. Mọ́lẹ̀ rẹ̀ yóò tọ́ mi lọ́nà tòrò. Ẹ̀kọ́ ìlérí òfin ìfẹ́ papọ̀. Kóru tó kọjá sọ́jà ìnípẹ̀kun. A kí yín káàbọ̀ sí ètò yín ètò wa Jeki Bibeli Soro. Ètò tí ìjọ Kristi Londo àti ìjọ Kristi níbi gbogbo tí wọ́n ń ṣe olùgbọ̀wọ́ rẹ̀. Orúkọ tèmi ni Fasonu Victor Ajihinrere Kristi. Ẹ jẹ́ kí a gbàdúrà. Ọlọ́run mímọ́ tí gbé níbi gíga a gbé yín ga. A dúpẹ́ lọ́wọ́ yín torí pé ẹ̀yin ni Ọlọ́run wa. Ògo, ọlá, agbára àti ìyìn forúkọ yín títí láéláé. Ọlọ́run mímọ́ ẹ jọ̀ọ́ kí ẹ gbọ́ ọpẹ́ wa. Olúwa Ọlọ́run ẹlẹ́dàá wa, ẹ bá wa sọ̀rọ̀ yín lónìí, kẹ́ sì tàn mọ́lẹ̀ ọ̀rọ̀ yín sí wa lọ́kàn, kí ìfẹ́ yín kó yé wa. Lórúkọ Jésù Kristi Olúwa wa, àmín. A fi ọpẹ́, ìyìn, ògo, ọlá, agbára fún Ọlọ́run ẹlẹ́dàá wa, fún oore-ọ̀fẹ́ aláìlẹ́gbẹ́ àti ìbùkún rẹ̀ lórí ayé wa lónìí àti lọ́jọ́ gbogbo. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run lọ́pọ̀lọpọ̀ fún ọwọ́ ìtọ́jú rẹ̀ àtọwọ́ ìbùkún rẹ̀ lórí ayé wa. A sọ pé Ọlọ́run ẹlẹ́dàá wa ẹ ṣeun. A sì fi ọpẹ́ fún Ọlọ́run wa nítorí tí àánú rẹ̀ dúró títí láéláé. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ẹlẹ́dàá wa. A sì dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún àwọn ènìyàn wa nílé tí wọ́n ń wò wá tí wọ́n sì ń fi ọkàn bá wa lọ nínú àwọn onírú ẹ̀kọ́ èyí tí a ti ń gbé kalẹ̀ nínú ètò yìí. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún àwọn ìbéèrè àti àwọn ìwádìí ìjìnlẹ̀ nínú Bíbélì èyí tí àwọn ènìyàn ń pè wá nílé. A dúpẹ́, a sì fẹ́ kí a jọ máa ṣàṣàrò nínú ọ̀rọ̀ Ọlọ́run nítorí pé nínú ọ̀rọ̀ Ọlọ́run la ní ìyè tí kò ní pẹ̀kun gẹ́gẹ́ bí ohun tí Jésù Kristi Olúwa wa sọ nínú Bíbélì. Lónìí kókó ẹ̀kọ́ mìíràn tí a tún mú wá fún wa lónìí òun ni Kristi àti ìjọ rẹ̀. Kristi àti ìjọ rẹ̀ òun la mú wá fún wa lónìí. Tí a bá kíyèsí inú ayé lónìí, a rí pé ogúnlọ́gọ̀ ìjọ ní bẹ nínú ayé tí wọ́n sì ń fi iṣẹ́ ìsìn wọn hàn sí Jésù Kristi Olúwa wa. Ogúnlọ́gọ̀ ẹ̀kọ́, ìlànà, ogúnlọ́gọ̀ olórí ìjọ àti olùdásílẹ̀ ló wà nínú ayé lónìí. Àwọn tí wọ́n ń ṣètò ìṣirò bí ìjọ ṣe pọ̀ nínú ayé, wọ́n ń fi yé wa pé gbogbo ìjọ tí ń bẹ nínú ayé lónìí tí wọn jọ jẹ́ orúkọ kan náà tí wọn sì ṣe kankan náà, àwọn olóyìnbó sọ pé ó tó bí ju more than 40,000, 40,000 ìjọ ní gbogbo ayé. Ohun tá a rí nìyí gẹ́gẹ́ bí àwọn elétò ìṣirò tí wọ́n ṣèṣirò fún wa. Ṣùgbọ́n tá a bá kíyèsí Bíbélì tí ń ṣe ọ̀rọ̀ Ọlọ́run, a ò rí ogúnlọ́gọ̀ ọ̀pọ̀lọpọ̀ ìjọ nínú Bíbélì. Ìyẹn ló pàkíyèsí wa sí kókó ẹ̀kọ́ tá a fẹ́ gbéyẹ̀wò lónìí, Kristi àti ìjọ rẹ̀. Ìjọ mélòó ni Jésù Kristi Olúwa wa gbé kalẹ̀? Ìjọ mélòó ni Jésù Kristi dá kalẹ̀ èyí tí a lè fi ẹsẹ̀ múlẹ̀ pé ó dá kalẹ̀ nínú Bíbélì? Àwọn ìdí tá a fi ń ṣèwádìí nínú ọ̀rọ̀ Ọlọ́run nìyí. A fẹ́ wádìí nínú Bíbélì ìgbékalẹ̀ tí ìjọ tí Kristi gbé kalẹ̀ nípa ìjọ. A fẹ́ ṣe ohun tó ń wá, bẹ́ẹ̀ la fẹ́ jọ́sìn bó ti ń wá, ṣùgbọ́n a fẹ́ jọ́sìn ní ìbámu pẹ̀lú ọ̀rọ̀ Ọlọ́run. Atlẹ̀kì wa nílọ̀ nínú ìwé Ẹ́kísódù orí 13
ní ogún nígbà tá a kíyèsí ẹsẹ̀ kejì pé a kò gbọdọ̀ tẹ̀lé ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ṣe bí. A sì tún kì wá nílọ̀ ní ìwé Tẹsalóníkà kínní orí 5 nígbà tá a kíyèsí ẹsẹ̀ 21 pé a gbọdọ̀ wádìí ohun gbogbo ká sì dé tí ń ṣe òtítọ́ mú. A tún sọ fún wa ní ìwé Tímótì kejì orí 2 ẹsẹ̀ 15 pé kí a ṣáàpọn láti jẹ́ akẹ́kọ̀ọ́ tó yege tí kò ní láti tijú tí ń pín òtítọ́ ọ̀rọ̀ Ọlọ́run bó ti tọ́ àti bó ti yẹ. A fẹ́ wádìí nínú Bíbélì nípa ẹ̀kọ́ tí a fẹ́ gbéyẹ̀wò yìí tí ń ṣe Kristi àti ìjọ rẹ̀. Kí ni Bíbélì wí? Ìjọ mélòó gan-an ni Jésù Kristi Olúwa wa gbé kalẹ̀ tó là kalẹ̀ nínú ọ̀rọ̀ Ọlọ́run? Àwọn ènìyàn wa nílé tó ń bá wa ń tajọ́ ń kẹ́kọ̀ọ́ lọ ní ọ̀sẹ̀ tó kọjá lọ akẹ́kọ̀ọ́ nípa ìjọ ti wà nínú Kristi. A dẹ̀ fi yé wa pé ìgbésẹ̀ 5 lọ́lọ́run ní kéèyàn gbé. Tàbá ti gbé ìgbésẹ̀ 5 ìtàn Kristi fúnra rẹ̀ yóò wá yàn wá kó ìjọ tirẹ̀. Ìjọ tirẹ̀ la fẹ́ wádìí pé mélòó ni nínú Bíbélì. A fẹ́ wádìí ẹ̀ nínú ọ̀rọ̀ Ọlọ́run. A sì fẹ́ kọ́ ọ̀rọ̀ Ọlọ́run ó darí wa. Torí pé ènìyàn ò sí nípa ti ara rẹ̀ láti darí ìṣísí ara rẹ̀. A fẹ́ kí Ọlọ́run ó darí wa gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ̀. Èyí tá a rí nínú ìwé Jeremáyà orí 10 ẹsẹ̀ 23 10:23. A fẹ́ kí Ọlọ́run ó darí wa. A sì fẹ́ ìtọ́ni nínú ọ̀rọ̀ Ọlọ́run. Torí Jésù Kristi náà sọ nínú ọ̀rọ̀ rẹ̀ ìwé Jòhánù orí 6 ẹsẹ̀ 63 63. Ó ní ẹ̀mí ní sọ ní di ààyè, ara kò ní èrè kan. Ọ̀rọ̀ wọn ni tí mo sọ fún yín, ẹ̀mí ni, ìyè sì ni pẹ̀lú. So a fẹ́ wádìí Bíbélì. Kí ni Bíbélì kọ́ wa nípa Kristi àti ìjọ rẹ̀? Ẹ jẹ́ ká wo Bíbélì. Ẹ ká ṣí Bíbélì wá sí ìwé Éfésù orí 5 nígbà tá a kíyèsí ẹsẹ̀ 23 33. A fẹ́ rọ̀ àwọn èèyàn tó ń wò wá nílé pé ẹ jẹ́ ká jọ ṣí Bíbélì wa. Tó bá ṣẹ̀ṣẹ̀ gbé Bíbélì sẹ́gbẹ̀ẹ́, bàbá ti ń pè é ká jọ máa wo Bíbélì tí ń ṣe ọ̀rọ̀ Ọlọ́run. Kí ni ìwé Éfésù orí 5 ẹsẹ̀ 33 kí ló kọ́ wa? Ẹgbọ́n tí 32 àti 33 ẹgbọ́n tí ọ̀rọ̀ Ọlọ́run náà sọ. Ó ní àṣírí ńlá ni èyí, ṣùgbọ́n èmi ń sọ nípa ti Kristi àti ìjọ. Ṣùgbọ́n bí olúkúlùkù yín kí ó fẹ́ràn aya rẹ̀ gẹ́gẹ́ bí òun ti kà lára rẹ̀, kí aya kí ó sì bẹ̀rù ọkọ rẹ̀. Paul àpọ́sítélì ló kọ̀wé sáwọn ará Éfésù nígbà tó máa kó gbogbo àkótán nínú ọ̀rọ̀ rẹ̀ tó máa kó parí, tó sọ ní ìwé Éfésù orí 5 pàtàkì ẹsẹ̀ 32 32 pé àṣírí ńlá ni èmi ń sọ ní ti Kristi àti ti ìjọ. Ìyẹn ló mú wá sínú ẹ̀kọ́ tòní pé Kristi àti ìjọ. Pẹ̀lú ẹsẹ̀ Bíbélì yìí a rí pé Paul àpọ́sítélì ó fi ìjọ àti Kristi ó fi wé ọkọ àtìyàwó tí wọn ò lè yára wọn, tó jẹ́ pé nígbà tó bá gbéyàwó, tọkùnrin kan àtobìnrin kan bá gbéyàwó, wọn á jẹ́ ọ̀kan. Bẹ́ẹ̀ gẹ́lẹ́ ni Kristi àti ìjọ jẹ́ ọ̀kan. Ìjọ àti Kristi a lè yà wọ́n nípa. Bàbá ti ń sọ̀rọ̀ Kristi, bẹ́ẹ̀ náà ni ọ̀rọ̀ ìjọ náà yóò máa tẹ̀lé, nítorí pé ọ̀kan ni wọ́n gẹ́gẹ́ bí àgbékalẹ̀ Ọlọ́run. Tàbá ti ń sọ̀rọ̀ Kristi, bẹ́ẹ̀ náà ni a máa sọ̀rọ̀ nípa ìjọba rẹ̀ tí ń ṣe ìjọ gẹ́gẹ́ bí àkọsílẹ̀ tàrí nínú ọ̀rọ̀ Ọlọ́run. Nínú ayé lónìí, àwọn kan á sọ pé àwọn fẹ́ Kristi ṣùgbọ́n má bá mi sọ̀rọ̀ ìjọ. Kí nìdí tó dẹ̀ fi rí bẹ́ẹ̀? Ìdí tó fi rí bẹ́ẹ̀ ni pé ogúnlọ́gọ̀ ìjọ gẹ́gẹ́ bí a ti ṣàlàyé ṣáájú nínú ọ̀rọ̀ àkọ́sọ, ogúnlọ́gọ̀ ìjọ ló wà nínú ayé lónìí. Ṣùgbọ́n tá a bá kíyèsí Bíbélì tí ń ṣe ọ̀rọ̀ Ọlọ́run,
a rí ogúnlọ́gọ̀ ìjọ níbẹ̀. A rí Kristi àtijọ́ rẹ̀ tí ń ṣe ẹyọ kan, òun la rí nínú Bíbélì. Òun la fẹ́ tan ìmọ́lẹ̀ sí bí a ti ń kẹ́kọ̀ọ́ nínú ọ̀rọ̀ Ọlọ́run. Ọ̀pọ̀lọpọ̀ gan sọ pé sọ Jésù Kristi, wàásù Jésù Kristi fún mi, má bá mi sọ ọ̀rọ̀ ìjọ, àti wípé gba Jésù Kristi sínú ayé rẹ yóò sọ ọ́ dẹni ìgbàlà. Lẹ́yìn eléyìí o lè lọ darapọ̀ mọ́ ìjọ tó bá wù ọ́. A ò rírú ẹ̀kọ́ bí eléyìí nínú Bíbélì, bó tilẹ̀ jẹ́ pé ìjọ pé ogúnlọ́gọ̀ wọ́n sì pọ̀ nínú ayé. A ò rírú ẹ̀kọ́ bẹ́ẹ̀ pé tẹ́nìyàn bá ti gba Kristi kó darapọ̀ mọ́ ìjọ tó bá wù ú. A ò rírú ẹ̀kọ́ bẹ́ẹ̀ nínú Bíbélì. Ẹ̀kọ́ wo la rí nínú Bíbélì káwọn máa wò lẹ́yọ̀ kọ̀ọ̀kan. Ohun àkọ́sọ ọ̀rọ̀ wa ni pé Jésù àtijọ́ rẹ̀ wọ́n wà papọ̀, tọkọ àtìyàwó ni wọ́n, gẹ́gẹ́ bí àgbékalẹ̀ èyí tí Bíbélì gbé kalẹ̀. Ènìyàn ò lè wà nínú ìjọ ti Kristi láìsí nínú Kristi. Ẹgbẹ́ àlàyé yìí, ènìyàn ò lè wà nínú Kristi láìsí nínú ìjọ rẹ̀. Ènìyàn ò sì lè wà nínú ìjọ ti Kristi láìsí nínú Kristi. Ìyẹn túmọ̀ sí pé Jésù Kristi Olúwa ó gbé ìjọ rẹ̀ kalẹ̀. Ilé ó gbúdọ̀ yé wa. Tá a bá ń sọ̀rọ̀ nípa ìjọ, kí ni à ń pè ní ìjọ? Nínú èdè Gíríkì tí a ti lo ọ̀rọ̀ ìjọ, èdè Gíríkì méjì ló bá wa sọ̀rọ̀ ìjọ. Àkọ́kọ́ òun là ń pè ní ecclesia. Ecclesia yìí ni ogúnlọ́gọ̀ àwọn ènìyàn mọ̀, tí ń ṣe àwọn ẹni tá a pè jáde láti inú òkùnkùn nípasẹ̀ ìyìnrere Jésù Kristi sínú ìmọ́lẹ̀ ìjọba Kristi. Ọ̀rọ̀ tá à ń pè ní ecclesia nìyí. Ecclesia túmọ̀ sí pé àwọn tá a pè láti inú òkùnkùn wá sínú ìmọ́lẹ̀ nípasẹ̀ ìyìnrere Jésù Kristi Olúwa wa. Èdè àkọ́kọ́ tá a lò nínú èdè Gíríkì nípa ọ̀rọ̀ tá à ń pè ní ìjọ nìyí. Èdè kejì tí a lò tó sì jẹ́ pé èdè yẹn pamọ́ tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ò ní ìmọ̀ rẹ̀, òun là ń pè ní Kuriakus. Kuriakus yìí ohun tó túmọ̀ sí ni pé àwọn tó jẹ́ ti Kristi. Olóyìnbá sọ pé belonging to the Lord. Kuriakus nínú èdè Gíríkì tá ti ń lu ọ̀rọ̀ ìjọ. Ìjọ jẹ́ ti Olúwa, jẹ́ ti Kristi. Kuriakus belonging to the Lord. Àwọn tó jẹ́ ti Kristi. Àwọn èdè méjì tá lu ọ̀rọ̀ ìjọ nínú èdè Gíríkì ní ecclesia àti Kuriakus. Kuriakus yìí òun ni pé ìjọ ó jẹ́ ti Olúwa, èyí tó jẹ́ Jésù Kristi Olúwa wa. Òun ni à ń gbéyẹ̀wò tí a sì fẹ́ kí ogúnlọ́gọ̀ àwọn ènìyàn kí wọ́n ní òye. Kò sí ẹni tó lè wà nínú Kristi tí ò ní sí nínú ìjọ rẹ̀. Bí ènìyàn bá wà nínú ìjọ rẹ̀, ó wà nínú Kristi. Bí ènìyàn bá wà nínú Kristi, ó wà nínú ìjọ. Bí ènìyàn bá wà nínú ìjọ, ó ń bẹ nínú Kristi. Ìdí ẹ̀ ni ìwé Éfésù orí 5 nígbà tá kéèsì ẹsẹ̀ 22 sọ fún wa pé àṣírí ńlá ni èmi ń sọ ní ti Kristi àti ìjọ. Ilé ìgbọ́dọ̀ yé wa. Ohun àkọ́kọ́ tọ́lọ́run fẹ́ ká mọ̀ bí a ti ń tẹ̀síwájú nínú ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run ni pé Jésù Kristi òun la fi ṣe orí fún ìjọ. Tá bá ń sọ̀rọ̀ nípa orí, kí là ń sọ? À ń sọ pé gẹ́gẹ́ bí mo ti jókòó yìí, orí àti ẹ̀yà ara yòókù, a pè Kristi ní orí níbi tí ọ̀rọ̀, àṣẹ, ìrònú, òfin níbi tó ti jáde. A dẹ̀ pè gbogbo ẹ̀yà ara yòókù a pè ní ìjọ. Àlàyé ara yìí gbọ́dọ̀ yé wa pé ara kan náà sì ni ara mi. Bẹ́ẹ̀ gẹ́lẹ́ ni Kristi ṣe jẹ́ orí fún ara, tí ara sì jẹ́ ìjọ. So tí Jésù Kristi bá jẹ́ orí fún ara, ìjọ ni ara rẹ̀. Kristi ni orí, ìjọ ni ara Kristi. A rí pé ẹyọ̀kan ni wọ́n. Ọ̀rọ̀ àkọ́sọ ni pé a ò lè ya Kristi àtijọ́ rẹ̀ nípa. We cannot separate the church from Christ. Kò ṣeé ṣe. Kristi àtijọ́ ìkan náà ni. Kristi jẹ́ orí
nígbà tí ẹ̀yà ara yòókù jẹ́ ìjọ. Eléyìí gbọ́dọ̀ yé wa. Ẹsẹ̀ bíbélì wo ló fi ẹsẹ̀ wa múlẹ̀ bẹ́ẹ̀? Ẹ wo ìwé Éfésù orí kìíní nígbà tá kíyèsí ẹsẹ̀ 22 122 kí l'Olúwa wí. Ó ní ó sì ti fi ohun gbogbo sábẹ́ ẹsẹ̀ rẹ̀, ó sì ti fi ṣe orí lórí ohun gbogbo fún ìjọ, èyí tí ń ṣe ara rẹ̀, ẹ̀kún ẹni tó kún ohun gbogbo nínú ohun gbogbo. Tí Bíbélì sọ ni. Bíbélì sọ fún wa pé ara ó jẹ́, Kristi jẹ́ orí fún ara. Àlàyé tí Bíbélì sì ṣe ni pé ara yìí sì ni ìjọ. Bí ara ti ní ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yà, bẹ́ẹ̀ gẹ́lẹ́ ni Kristi ni gbogbo wọn jẹ́ ọ̀kan, tí Kristi sì jẹ́ orí. Eléyìí gbọ́dọ̀ yé wa. Tí a bá ń sọ̀rọ̀ nípa Kristi àtijọ́, a ò lè yà wọ́n nípa, nítorí pé ìjọ tí Kristi gbé kalẹ̀ ẹyọ kan ni. A sì ń wo àwọn àpèjúwe rẹ̀. Ẹ ká tún wòwe Kọ́ríńtì kìíní orí 12 nígbà tá kíyèsí ẹsẹ̀ 20 kí ni Bíbélì kọ́ wa. A sọ fún wa pé gbogbo ẹ̀yà káàrí ká yọ orí kúrò, wọ́n ní ẹ̀yà púpọ̀ ṣùgbọ́n ara kan ni wọ́n. Eléyìí gbọ́dọ̀ yé wa. So Kristi jẹ́ orí fún ìjọ tí ń ṣe ara rẹ̀, ìjọ kan ṣì ni. Kó lè yé wa dáadáa, ìwé Éfésù orí 4 ẹsẹ̀ 4 Bíbélì sọ fún wa pé ara kan ní ń bẹ. A sì ti ṣàlàyé ohun tí a ń pè ní ara ní ìwé Kọ́ríńtì kìíní orí 12 ẹsẹ̀ 13 pé ara yìí ni ìjọ. Kólósè orí kìíní ẹsẹ̀ 18 Colossians 1:18 ó sọ fún wa pé ó sì jẹ́ orí fún ara, èyí ni ìjọ, ẹ̀kún ẹni tó kún ohun gbogbo nínú ohun gbogbo. Ìwé Kólósè orí kìíní náà ẹsẹ̀ 24 ó sọ fún wa pé ara ó jẹ́ ìjọ. Mo fẹ́ ká máa ka àwọn ẹsẹ̀ Bíbélì ẹ̀yin tẹ́ ń wò wá nílé. Níta sọ ni pé kókó ẹ̀kọ́ tá à ń gbé yẹ̀wò, Kristi àti ìjọ, a ò lè yà wọ́n nípa, torí pé Kristi ni orí, nígbà tí ìjọ jẹ́ ara Kristi ẹyọ kan sì ni wọ́n. Wọn ò pé méjì, wọn ò pé mẹ́ta. Bí a ti ní ogúnlọ́gọ̀ ìjọ tó pọ̀ nínú ayé lónìí, Kristi gbé ẹyọ kan kalẹ̀. Ẹyọ kan tó sì gbé kalẹ̀ la lè rí ìfẹsẹ̀múlẹ̀ rẹ̀ nínú ọ̀rọ̀ Ọlọ́run. Kristi kan ló gbé ní irú ìjọ kalẹ̀ lónìí. Eléyìí gbọ́dọ̀ yé wa. Ẹyọ kan ló gbé kalẹ̀, ẹyọ kan náà la lè rí nínú Bíbélì. A sì bá ṣe ń ṣàlàyé lọ, a máa jẹ́ kí a mọ̀. Èkejì, a ti ṣàlàyé pé Kristi òun ni orí ní ìgbà tí ìjọ jẹ́ ara. Eléyìí gbọ́dọ̀ yé wa. Èkejì, a ní Kristi jẹ́ ọba. Kristi jẹ́ ọba ní ìgbà tí ìjọ jẹ́ ìjọba rẹ̀. Eléyìí gbọ́dọ̀ yé wa. Kristi jẹ́ ọba, ìjọ sì jẹ́ ìjọba rẹ̀. Báwo la ṣe lè mọ̀? Tá bá ń sọ̀rọ̀ nípa ìjọba, a rí pé ohun mẹ́rin ló jẹ́ kí ìjọba jẹ́ ìjọba. Ohun mẹ́rin ló jẹ́ kí ìjọba jẹ́ ìjọba. Àkọ́kọ́, a gbọ́dọ̀ ní ọba. Ká tó lè sọ pé ìjọba kan rèé, a gbọ́dọ̀ ní ọba. A gbọ́dọ̀ ní àwọn ará ìlú citizen. A gbọ́dọ̀ ní agbègbè. A sì gbọ́dọ̀ ní òfin. Àwọn nǹkan mẹ́rin tó ń jẹ́ kí ìjọba jẹ́ ìjọba nìyí. A sì fi ẹsẹ̀ wa múlẹ̀ pé Jésù Kristi òun ni ọba. Níbo lẹsẹ̀ Bíbélì tó fi wá fẹsẹ̀ wa múlẹ̀ bẹ́ẹ̀ pé Jésù Kristi jẹ́ ọba? Ìwé Tímótì kìíní orí 6 nígbà tá kíyèsí ẹsẹ̀ 15 kí ni Bíbélì kọ́ wa? Ẹgbọ́n tọ̀rọ̀ Ọlọ́run sọ. Ó ní èyí tí yóò fi hàn ní ìgbà tirẹ̀, ẹni tí ń ṣe olùbùkún àti alágbára náà kan ṣoṣo, ọba àwọn ọba àti olúwa àwọn olúwa. Tímótì kìíní orí 6 ẹsẹ̀ 15 ló fi ẹsẹ̀ wa múlẹ̀ pé Jésù Kristi jẹ́ ọba nígbà tí ìjọ rẹ̀ jẹ́ ìjọba. Eléyìí gbọ́dọ̀ yé wa.
Christ is the king. Kristi lọ́ba, ìjọ rẹ̀ sì jẹ́ ìjọba. Eléyìí gbọ́dọ̀ yé wa. Ẹ wo Bíbélì ni. Matthew orí 16 nígbà tá a kíyèsí ẹsẹ̀ 18 16-18 kí ni Bíbélì wí? Ẹgbọ́n tí Bíbélì sọ o. Ó ní èmi sì wí fún ọ pẹ̀lú ìwọ ni Pétérù. Ó sì kọ́ ìjọ mi lé. Ẹnu ọ̀nà ipò òkú kì yóò sì lè borí rẹ̀. Ẹ wo ẹsẹ̀ 19. Èmi ò fún wọn ní kọ́kọ́rọ́ ìjọba ọ̀run. Ohunkóhun tí ìwọ bá dè ní ayé, a ó sì dè ní ọ̀run. Ohunkóhun tí ìwọ bá tú ní ayé, a ó sì tú ní ọ̀run. So ẹsẹ̀ Bíbélì fi ẹsẹ̀ wa múlẹ̀ pé ìjọ, Jésù sọ pé ẹsẹ̀ 18 òun yóò kọ́ ìjọ rẹ̀. A sì rí pé ó sì gbé ìjọ náà kalẹ̀ gẹ́gẹ́ bí àsọtẹ́lẹ̀ tá a rí nínú Bíbélì ní Ìṣàpọ́sítélì orí 2 pé ìjọ náà dé pẹ̀lú ọwọ́ agbára. Ó wá sọ fún Pétérù ní ẹsẹ̀ 19 èmi yóò fún ọ ní kọ́kọ́rọ́ ìjọba Ọlọ́run. Ohunkóhun tí ìwọ bá dè ní ayé náà la ó dè ní ọ̀run. Ohunkóhun tí ìwọ bá tú ní ayé la ó tú ní ọ̀run. A sì ti fi Jésù Kristi ṣe ọba tí ìjọ sì jẹ́ ìjọba rẹ̀. A gbọ́dọ̀ lóye nǹkan wọ̀nyí. Matthew orí 18 ẹsẹ̀ 18 orí 16 16 ẹsẹ̀ 18 sí 19 ló kọ́ wa bẹ́ẹ̀. Ẹ ká tún wo ẹsẹ̀ Bíbélì mìíràn Kólósè orí 1 ẹsẹ̀ 13. Kólósè orí 1 ẹsẹ̀ 13 kí ni Bíbélì sọ nígbà tá à ń sọ̀rọ̀ pé ìjọ ó jẹ́ ìjọba Jésù Kristi. Kólósè orí 1 ẹsẹ̀ 13 kí l'Olúwa wí? Ẹ gbọ́. Ó ní ẹni tí ó ti gbà wá kúrò lọ́wọ́ agbára òkùnkùn tí ó sì ṣí wa nípò sínú ìjọba àyànfẹ́ ọmọ rẹ̀. Ìjọba àyànfẹ́ ọmọ ta ni? Ọmọ Ọlọ́run Jésù Kristi. Jésù Kristi ní ìjọba. Ìjọba náà ní kí ni? Òun ni ìjọ. Gẹ́gẹ́ bí àlàyé tá a rí. Báwo ló ṣe rí bẹ́ẹ̀? A sọ fún wa pé nípasẹ̀ ìyìnrere Jésù Kristi la fi ṣí wa nípò kúrò nínú ìjọba òkùnkùn bọ́ sínú ìjọba àyànfẹ́ ọmọ rẹ̀. Ilé gbọ́dọ̀ yé wa. Jésù Kristi òun ni ọba ní ìgbà tí ìjọ jẹ́ ìjọba rẹ̀. Ẹ ká tún wo ẹsẹ̀ Bíbélì mìíràn tó tún fi ẹsẹ̀ wa múlẹ̀. Àti ká Tímótì kìíní orí 4 ẹsẹ̀ 15. Àwọn ẹsẹ̀ Bíbélì mẹ́ta yìí ló fi ẹsẹ̀ wa múlẹ̀ pé Jésù Kristi lọ́ba. Matthew orí 14 ẹsẹ̀ 18 sí 19. Àtiwé Kólósè orí 1 ẹsẹ̀ 13. Àtiwé Tímótì kìíní orí 4 ẹsẹ̀ 15 ló fi ẹsẹ̀ wa múlẹ̀ pé Jésù Kristi ni ọba ní ìgbà tí ìjọ jẹ́ ìjọba rẹ̀. Eléyìí gbọ́dọ̀ yé wa. À ń sọ̀rọ̀ nípa Kristi àti ìjọ rẹ̀ torí pé Jésù Kristi gbé ìjọ kan kalẹ̀ a sì ń wo àpèjúwe rẹ̀ nínú Bíbélì gẹ́gẹ́ bí ìfẹ́ Ọlọ́run. Ìkẹta, Jésù Kristi ni ọkọ ìyàwó ní ìgbà tí ìjọ jẹ́ ìyàwó rẹ̀. Àti fi àfiwé àkọ́kọ́ a sọ pé Jésù Kristi ní orí ní ìgbà tí ìjọ jẹ́ ara àti wo ẹsẹ̀ Bíbélì. Ìkejì a ní Jésù Kristi lọ́ba ní ìgbà tí ìjọ jẹ́ ìjọba rẹ̀. Ìkẹta ni pé Jésù Kristi jẹ́ ọkọ ní ìgbà tí ìjọ jẹ́ ìyàwó rẹ̀. Báwo la ṣe mọ eléyìí? Kọ́ríńtì kejì orí 11 kí ni Bíbélì kọ́ wa? Kọ́ríńtì kejì orí 11 nígbà tá a kíyèsí ẹsẹ̀ 1 sí 2 kí ni Bíbélì wí? Kọ́ríńtì kejì orí 11 1 sí 2 ẹgbọ́n tó lu wá wí o. Ẹ̀yin ìbá gbà mí díẹ̀ nínú wèrè mi àti lóòótọ́ ẹ gbà mí nítorí pé èmi ń jowú lórí yín ní ti owú ẹni ìwà bí Ọlọ́run nítorí tí mo ti fi yín fún ọkọ kan kí ẹ̀yin kó lè mú yín wá bí wúndíá tí ó fi mọ́ sọ́dọ̀ Kristi. Ìjọ ó jẹ́ ìyàwó ní ìgbà tí Kristi jẹ́ ọkọ. Ilé gbọ́dọ̀ yé wa. Ìwé Ìfihàn orí 19 nígbà tá a kíyèsí ẹsẹ̀ 7. Ìwé Ìfihàn orí 19 nígbà tá a kíyèsí ẹsẹ̀ 7 kí ni Bíbélì kọ́ wa? Revelation 19 nígbà tá a
wo ẹsẹ̀ keje rẹ̀ kí l'Olúwa wí. Ẹgbọ́n tó wí ẹsẹ̀ keje. Ó ní ẹ jẹ́ kí a yọ̀, kí inú wa kí ó sì dùn gidigidi, kí a sì fi ògo fún Ọlọ́run, nítorí pé ìyàwó ọ̀dọ́ àgùntàn dé, aya rẹ̀ ó sì ti múra tán. Ìkankan náà la sọ nínú ìwé Ìfihàn orí 22 nígbà tá kéèsì ẹsẹ̀ 17 22:17 pé ẹ jẹ́ kí a yọ̀ ká fògo fún Ọlọ́run. Ọkọ ìyàwó Kristi tí ń ṣe ìjọ rẹ̀ ó ti dé tán. Ẹ̀yin ènìyàn wa nílé, à ń sọ nípa Jésù Kristi àti ìjọ rẹ̀, à ń fi wé pé ẹyọ kan ni wọ́n. Àìkọ́ yìí ń tẹ̀síwájú, afẹ́kẹ́ bá wa jókòó kí a jọ kẹ́kọ̀ọ́ Ọlọ́run pọ̀, ká wò nínú Bíbélì, kí a sì fi ẹsẹ̀ wa múlẹ̀ pé ìjọ kan ni Jésù Kristi Olúwa wa gbé kalẹ̀. Olúwa yóò ràn wá lọ́wọ́ lórúkọ Jésù Kristi Olúwa wa. Bí ẹ bá ní béèrè láti béèrè nípa àwọn ẹ̀kọ́ tí a ti kọ́ àti tá a ti kọ́ sẹ́yìn, àwọn nọ́mbà tí ẹ ó pè wá sí nìyí: 08057444902 tàbí 08065717023. Màá tútú nọ́mbà náà pè fún wa: 08057444902 tàbí 08065717023. Kí ìbùkún àti wàláàyè àtàlàáfíà Ọlọ́run kó máa bá wa gbé lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Fún mi ní Bíbélì ìràwọ̀ ayọ̀ láti máa yọ̀ wá fẹ́ni tí jíǹgbé, kò sí ìjì tí ó lè bòdì dán rẹ̀. Jésù ti gbà àwọn tó ti sọnù. Fún mi Bíbélì ìròyìn mímọ́ dídán, mọ́lẹ̀ rẹ̀ yóò tọ́ mi lọ́nà tòrò. Ẹ̀kọ́ ìlérí òfin ìfẹ́ papọ̀, kóru tó kọjá sọ́jà ìnípẹ̀kun.